Èkìtì rẹ o ilẹ̀ ò ṣọ̀kan, Èkìtì yéye o kábímọ ṣọ̀kan, Èkìtì rẹ o ìyá kìíní, Èkìtì yéye o ìjà parapọ̀. Ibo ni ìbá ti bẹ̀rẹ̀ náà o, àní níbo ni ìbá gbà lọ láti bẹ̀rẹ̀ sí ní kí àwọn ìlú àti àwọn ìlú tí ń bẹ lẹ́kìtì tí ń wò lé Èkìtì nínú volume 1. ẹ wò mí, ìlú ọwọ́ tẹ̀dọ̀ Èkìtì ni mo kọ́kọ́ yànà, ọmọ asíndẹ lórí ohun gbogbo, ọmọ ọlọ́rọ̀ lọ́wọ́, ọmọ agẹṣinwaṣu, ọmọ olókè méjì takọtabo, ọmọ ẹlẹ́sẹ̀ kan wọ́wọ́ tiriwọ́wọ́, ọmọ ẹlẹ́sẹ̀ kan wọ́wọ́ tiriwọ́wọ́, ẹsẹ̀ ògbèjì lójúde ọwá ọ̀sọ́, ọmọ aróbò kan tètè joyè, ọmọ aróbò kan sẹ̀yẹ, ọwá ló ti ń bọ̀ ló wà dẹ, ọwá ló ti ń bọ̀ ló wà bàbà, ọwá ló ti ń bọ̀ ló egun kékeré lọ́wọ́, egun kékeré tó ti sanwó lẹ́nu nílé ọba, ọwá ọ̀sọ́ ọmọ aláìrè yan, ọwá ọ̀sọ́ ọmọ aṣogun bẹ́ẹ̀ ní sọyán ẹlẹ́ gbogbo yín ni mo kí o. ẹ̀yin tòun Èkìtì ọmọ olóhùn apèrán, ọmọ olóró agbogbo, ọmọ amúdàsílẹ̀ gbogbo ẹnu pani àkúkú bẹ́ni lórí sànjógun ẹnu lọ lọ́nà òmù. mo fò bàrà ó dìlú òde, olóde àárọ̀ iyèméjì, ọlọ́mú gọ̀gọ̀ ọlọ́mú ajá ìkí iyèméjì lọ́nà òde, òmù sèmùrègèdè sọ́wọ́ ẹbọ, mú sèmùrègèdè ìgbẹ̀yìn orò, sèmùrègèdè lè mú kírakú àṣèyí sàmọ̀dún lérí lóde, ọ̀pẹ̀ ní mùdí sọ̀kàn kó mórí ṣe méjì mo rọ̀nà òde àárọ̀ èsì kan ní gbúkò kò lè rí bọ̀ ní kéyà pọnmi lọ́nà òde àárọ̀. ẹ ǹlẹ́ o gbogbo ẹ̀yin ọmọ àgbàdo Èkìtì, ọmọ wa, ọmọ ẹkùn, ọmọ alágbàdo ọ̀ràrá, àìmọ̀nà gbé sínú àgbàdo. ẹ̀yin tára Èkìtì ń kọ́ alálẹ̀ àbùsẹ̀ ó lọ́nà ara, òkèlè lákẹ́jì mọ́tò láyà, ọmọ alára kan gbà ìdá ara mọ̀sá, olúkòkò kan jí pọnmi òwúrọ̀ mínímíní. gbogbo ẹ̀yin tèmi láyégúnlé Èkìtì mo kí yín o, ọmọ amúrò ẹ̀pàrẹ́ ni, ọmọ amúdàsílẹ̀ fòkun ẹnu pa ní ẹ̀pẹ̀lẹ́ pátápátá. gbogbo ẹ̀yin ọmọ ayégúnlé Èkìtì mo fò bàrà ó dìlú èrìò Èkìtì, èdò èrìò, ọmọ agbẹ́mùsù kẹlẹ́, ọmọ ọ̀tá yéye lùgbọ́n mi bọ̀bọ̀ joyè, ìbọ̀bọ̀ jólédè òde, ìbọ̀bọ̀ jọ̀tá èpo, ọmọ olókè méjì takọtabo, àjòjì bá igorí olóde òde, ọ̀tá èpo láàárọ̀ sídè à. mo ṣàṣojú Èkìtì, kémi ṣàṣojú Èkìtì lọ́nà káàmúlòdùn o. èyí ò Èkìtì ọmọ onígòrí àgùnwòsù, ọmọ onígòrí àgùnwéwùsà, èyí ó lù kàn mọ́ níbàmọ̀ ké ìyáwé gbogbo yín pátápátá ni mo kí porogodo. ìfíṣe Èkìtì mo wà lọ́wọ́lọ́wọ́ o, ọmọ olókè ìfisìn abẹnijẹran òkè ìfisìn ilé oṣù tó mẹ́wúrà kankan débẹ̀ torí kùsù bẹ̀ mo bá tàtàrà ọmọ ẹ̀sọ́ oríta ìkiri òkè. ẹ pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin ọmọ igbólé Èkìtì, ọmọ olúràrá àgbààgbà tilẹ̀ oyí biribiri gòkè lágbà igbólé odò. ìgógó ẹ̀ńlẹ́ ìgógó obìnrin, ọmọ awọ́kọ̀ mọ́dídí ẹ̀rín, ọmọ apẹ̀lẹ́dùsù, ọmọ abárabá ẹ̀yán bákúnbákún. mo fò pẹ̀rẹ̀ ó dìlú Ìjẹ̀lú Èkìtì, Ìjẹ̀lú ọmọ olóde àtàlẹ́mọ́, ọmọ aláyùwá àjòjì kó wẹsẹ̀, àjòjì kó bá wẹsẹ̀ àdọ́ni ẹ̀bọ̀ra lulẹ̀ra lọ́nà Ìjẹ̀. ẹ pẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin tèmi pátápátá ní Ìjẹ̀ṣà Ìṣù Èkìtì, ọmọ Ìjẹ̀ṣà mọ́dù, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́, ọmọ amẹ́wùsù dáhùn ṣe, ọmọ awọ́rò lábẹ́ oṣù yà gbé lọ́lọ́ òdì kejì, ọmọ ìkàkà ìṣoṣù dìrodìro lókè àmù, ọmọ agbágbáròkè òrìrè yà á lù. ẹ pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin ìjòrìn Èkìtì, ọmọ alárùn òjìjí, ọmọ amúdàsílẹ̀ gbógun ẹnu pani àkúkú bẹ́ni lórí yájogun ẹnu lọ́lúlé ìjòrìn, ọmọ àgbàrá sáyàyà lórí egúrò, ọmọ akúṣu sájà kápárò oko ajẹun alọ, ọmọ oníṣu àròbùrò bẹ́ẹ̀ gbogbo yín pátá ni mò ń kí ẹ̀yin tìlú Ìjòrìn. tẹ́ ẹ bá wá wá mi tẹ́ ẹ rí mi, ẹ dákun mo ti rèlú Ìkẹ́rẹ́ Èkìtì, ẹ̀yin lọ́mọ olókè méjì takọtabo, ọmọ àbámigbàmí èyẹ mi gbàmí àgbààgbà àbíà alápá fàárì, ọmọ ojúké bojúlẹ́rù, ọmọ ilé oúnjẹ ń rè àná olóṣùtà ọ̀run Ìkẹ́rẹ́ orólẹ̀ bàbá òkè. ẹ pẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin Ìkòsù Èkìtì, ọmọ olùkóso ògbódó lóòrò, ọmọ alágbàdo àgùnyà ẹdùn ya ìrè ya, ọmọ amúgbàbu owó gbogbo yín pátá ni mo kí o. Ìkún Èkìtì, ọmọ ẹkùn àmùrè, ọmọ ẹlẹ́rọ mú ọ̀nà ọjà, ọmọ abẹ́jà iṣẹ́ wọ̀tọ̀wọ̀tọ̀ ẹnu asóró. Ìlàsà Èkìtì ńkọ́ mo máa kí yín o, ọmọ awòlúpọ̀nà bí èrò, ọmọ ẹlẹ́lílá funfun ọ̀nà Ìlàsà, ọmọ amẹ́lílá jẹ lókun rẹ̀ sọ olùbí ọní, ọmọ akówọ́njọba wọn wí, ọmọ ẹlẹ́gìrìn kan dọ̀bálẹ̀ ìkí, ọmọ ẹlẹ́lú wẹ́wẹ́ ògùn ọjà, èlú kórú wẹ́wẹ́ kan mú sáró Ìlàsà kúkúrú lọ́sàn gbọ́rọ̀gbọ́rọ̀ lóru.
ẹ̀yin tìlógbò ńkọ́ ìlógbò òkèrè abẹ́wé oṣù gbọ̀ngàn mo kí yín mo tún rè lùgbẹ́jú Èkìtì ẹ̀yin lọ́mọ ẹ̀sọ́ oríta pẹ̀lú ìwẹsẹ̀ ọmọ òkèlè láì tí mọ́tò láyà ọmọ ègìrì òkè arógun sẹ̀bí ẹ̀gà. Èkìtì o ìyá kìíní Èkìtì yéyé o ìjà parapọ̀. gbogbo ẹ̀yin ti Mẹ̀sí Èkìtì ńkọ́ ọmọ onímẹ̀sí òdúgbáyé ọmọ agbéyanrìn bí òkun ọmọ aláìrè nílá ìlú òsè jẹ́mi dúró kí mo yan gìrì sápò èkúté olé má pò mí jẹ mo torí ọmọ onímẹ̀sí pẹja ọba kì í sunkún ìsìnwó irin ọ̀nìkà àtàkìtì ẹ̀rẹ̀kàn yìí sómi ọmọ onímẹ̀sí wá ọmọ olóríire dádé ọmọ jíwájíwá ilẹ̀kẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ará ìpa Èkìtì ìpa Ìlẹ́jì Ògbè ọmọ àmúgbòsódì orógbà ọmọ onílé ìmọ́lẹ̀ àjèjì kò wọ̀ àjèjì tó bá fipá wọbẹ̀ láì mẹ́kọ láì múyọ̀ àmẹ́bọ ṣe ẹ̀yin dará ìsàn Èkìtì ẹ pẹ̀lẹ́ o ọmọ asọ̀tẹ̀mọ́rù olóró àgbogbo ọmọ amúdàsílẹ̀ ogun ẹnu pani ọmọ ọwá ọmọ ẹkùn ọmọ olóde àtìlẹ́mọ́ ẹ̀yin tìṣẹ̀ Èkìtì ńkọ́ ẹ pẹ̀lẹ́ ọmọ akíńjẹfọ̀n gbogbo kan mọ̀ sí ìsíkàn sí ìdúsẹ̀ amọ̀fọ̀ yóò lé júgbó agbé alúṣẹ̀ àdàbàlúkòsì ló bà lórí igi lọ́jà odò kàn kúgba ọdẹjọ́ onímọ̀ títa líbẹ̀ ó ta ogún ìfọ̀n àrìmọ̀ títa líbẹ̀ ó tó yà kọfà ẹ̀yin lọ́mọ ògìdán ogun mọ́gàrà ọmọ àtẹnumọ́ta o ìsìnbọ̀dé Èkìtì ìsìn òbí ọmọ ọlọ́bẹ̀ dún wọ̀rọ̀wọ̀rọ̀ ọbẹ̀ kan ṣèké gúdé olè jẹ́ ẹ̀rùn ẹ̀yin ti Tàpájí Èkìtì ẹ pẹ̀lẹ́ ọmọ wa ọmọ ẹkùn ọmọ abárí oko tìyìntìyìn ọmọ abárí oko tàbálù ọmọ amọ́mọ́ fọ́kọ́ tó ń tòbò òdìrẹ́ ẹ pẹ̀lẹ́ ọmọ amújàgbóyè lọ́wọ́ ọ̀lẹ gbogbo yín pátá ni mò ń kí ní Tàpájí Èkìtì Ìyè Èkìtì ẹ pẹ̀lẹ́ ooo ọmọ eléyè mọ̀gún àgòdì sòrò ọmọ àgírí ọba líye abo jìjì fìrí ẹ̀yin lọ́mọ olóró à ń ṣe kẹ́ran mọ́ jẹ́ kagùtàn mọ́ jẹ́ èmi Olúkáyọ̀dé ọmọ alààyè mo ti kì wọ́n nílé alára bẹ́ẹ̀ mo ti kì wọ́n lóde ajérò mo mọ̀ pé ẹ ti mọ̀ béèrè pé níbo nílò èmi gan èmi lọ́mọ olókè kó mo kè é kún èdú ilé àwọn ẹ̀fọ̀n kú mo yẹ ọmọ òkè kí mi yáfọ náà gbẹ̀lú òkè faradọ́ta kí mo bá mọ̀ rí òkè náà gùn júlé àwọn ìgbàmúgbà tèmi mọ́ níní èmi lọ́mọ òkè ẹ̀fọ̀n rú yọ̀gùn ẹ wò ó mo ti wá gbà wípé Èkìtì yéye mo ti ṣe volume 1 tún ti ṣe volume 2 síbẹ̀ mo lè kì wá tán àmọ́ kí n tó máa lọ dákun gbogbo Èkìtì pátá ẹ̀jẹ̀ àṣẹra wa ní ọ̀kan ká fi ara wa ṣe oṣooṣù ọwọ́ ká lè gòkè àgùnlà.